Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Gbogbo dáadáa tí màmá yìí ṣe nínú ìgbésí ayé ọjọ́ òní náà ni a lè ṣẹ̀ṣẹ̀ ẹgbẹ́ oyé wa ọkùnrin wa obìnrin wa pé bàbá wà nílé olóògbé ìjókòó gbọ́dọ̀ yàtọ̀ bàbá wà nílé oníyàwó ìjókòó gbọ́dọ̀ yàtọ̀ ó wá rí bẹ́ẹ̀ ẹ̀dá àwọn ọbẹ̀ wa torí kan náà láyé bá ní ládàá tá a bá wà yìí orí bá àbá farabalẹ̀ kí a ṣe tọ́jẹ́ tọ́ èmi wá sí nígbà yìí láti wá bá màmá bẹ̀bẹ̀ níwájú ọlọ́run gbogbo èyí tó bá jẹ́ àṣìṣe látọ̀dọ̀ ọmọ sọ́dọ̀ ọlọ́run gbogbo yíyan wọn èyí tí wọ́n bá ṣe dáadáa ọlọ́run kó dákun kọ́kọ́ náà nílé wa Muhammad ọlọ́run jẹ́ kó ní ẹ̀san dáadáa mo fẹ́ kẹ́kẹ́ ká dákẹ́ súrà tí mo fẹ́ ká ké yìí a ṣe iná láńtàrí náà òkan a ṣe kú ikú àdáàrù márùn-ún a wà sí àtàríyá tó lè là a sì gẹ̀yìn ẹ̀ fún ọba bá wà kéńbẹ̀ ńgbẹ́tọ̀ bá sí láyé máa ní a bá fẹ́ wó ké fún ọ tó ọba bá wà kéńbẹ̀ wó ké fún ọ Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.